My name is Paulo Santos, and I came all the way from Abuja to be with you here today. I know how important this festival is because it is not my first time. I already had the opportunity to come here to the Jango Festival. Some of you will remember. So first of all, let me thank His Imperial Majesty, Yala King Savoyo Kabesi. Big pleasure to be here again. Thank you. Oya Eku. Oya Etalori. Àjèjì ó bá wa dá àṣàbàrí tẹ tẹrú tó mọ ní bá wa ológun. Ẹni tí ó bá bá wa gbé sakí kólúwà rẹ̀ ó múra lẹ̀. Ilé bí àkúrẹ́ ẹjọ́ máa bọ̀ pátá láti wá sọ̀rọ̀ ọlọ́dẹ. Àwọn àdúrógbè olówó ní àkúkẹ́ ìjọba ọdẹ́gbà kò sọ́mọ olúwa ẹ̀ kò sọ́mọ náà. Olówó ní àkúkẹ́ olówó kú. Tí gbogbo ọmọ ẹ̀yọ́ bá tọ̀ sí ilé ọkọ̀ ìfẹ́kẹ́lẹ́ máa ń wọ̀. Olówó ẹni ló ṣe bàbá. Olówó ẹni náà lọ́lá fún gbogbo bẹ́gà pátápátá. Tó fi dé àjùwọ̀n àkúkẹ́ wọn mú.
bàbá wa ní. Àìlọ́bọ̀ náà ẹ bá dé ẹni tí wọ́n bá jí so, ẹ bá dé ẹni tí òfin tẹ̀sí òfófó fún ẹ lóhùn. Ilé ìyá ló gbé, táyà ni ó gbé.